yóò bá pé bá a bá péré akọni wọ́n níṣe làáfíà lálẹ́ gàràgà. Abdulrahman alátiṣe Àjàní Akéwì òun náà lálejò mi lọ́sẹ̀ tèmi lábala tá a pè ní lògbàlògbà lọ́sàn-án yìí. Àlejò mi ẹ bá ń kí àwọn aráalé ẹ jẹ́ kí wọ́n mọ ẹni tí mo gbé wá pẹ̀lú tí ayé mọ̀ yín mọ̀. Kókókó làálù kóso dùgbẹ̀dùgbẹ̀ lálùlù àkèrègbè ṣebí ẹ kú lé báyìí là á kí wọn tá a bá ti délé. Èrè wa là á kẹ́ni tí ń bọ̀ lójú ọ̀nà tá a bá ti rí ẹni tó tó ọjọ́ mẹ́ta ẹkú àti báyìí là á kí rẹ ni. Ẹkú lé ní àyín gbogbo ojú tí wò mí mo pé àmọ́ bẹ̀yìn ọbẹ̀ níbẹ̀ sọ àtẹ́lẹsẹ̀ wọn sì mọ́ bẹ̀nà o. Àjàní Akéwì ló kọ tèmi èmi làjàní Akéwì tí fẹ́rí sọ̀rọ̀ jinlẹ̀. Kábíyèsí. ṣé a ti rí wípé ẹja ńlá báyìí ó ní wọ̀mí gbé lọ́sàn-án tèmi Àdìsọ́ ọmọ Àtàndá lórí ìkànnì tí NM Media Academy Radio àwọn yìí bá wọn rèrà tí ò lọ́mọ nù. Bàbá wa Àjàní Akéwì ẹ káàbọ̀ sórí ètò àràǹbarà. Ṣùgbọ́n tá a bá bi ni ta ní jẹ́ Àjàní Akéwì ńbo ló ti ṣẹ̀ wá ọmọ bíbí ìlú wo ni bó ló ti ṣe ǹjọ́ lọ ilé ẹ̀kọ́ àbí ò lọ bó ló ti ṣe tàtàrí àtàrè dẹni tí ń kéwì àyè fẹ́ gbọ́ yín. Tó orúkọ mi náà ni Alátiṣe Abdulrahman tí àwọn èèyàn mọ̀ sí Àjàní Akéwì. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ Aláàfin Òjòpàṣẹkẹ mọ́dẹ̀ ọmọ Àtìbà. Kábíyèsí. Mo lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n ń pè ní ADS Special Model School Alágbọ̀n ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé ẹ̀kọ́ girama Army Children Secondary School Òjòǹdùdú. Mo sì lọ sí ilé ẹ̀kọ́ gíga ti ilé ẹ̀kọ́ olùkọ́ni tá a mọ̀ sí College of Education ní Ìlọrin. So díẹ̀ nípa mi. Àlejò mi tá a bá bi ní léèrè ẹ lọ sí àwọn ilé ẹ̀kọ́ kódà ẹ tún lọ sí College of Education nígbà tẹ́ wà ní College of Education yìí kọ́ọ̀sì wo lẹ ṣe ń bẹ̀ tó fi wá jẹ́ pé ewì gbogbo ayé ti fashion pé kíní kọjá ewì kí lẹ rò débẹ̀ ewì bó o lẹ ṣe kí lẹ rò débi ewì. Nípa iṣẹ́ tí mo ṣe ní ilé ìwé olùkọ́ni tàbí ilé ẹ̀kọ́ olùkọ́ni mo kọ́ nípa ìmọ̀ Gẹ̀ẹ́sì tá a mọ̀ sí English language mo kọ́ nípa ìmọ̀ òṣèlú. Yóò wá yà yín lẹ́nu pé ẹni tó kọ́ nípa èèbó nípa ìmọ̀ Gẹ̀ẹ́sì bó ni wàá ṣe ń ké ewì. Ẹ wá sọ pé ní bí ayé ṣe lajú tó yìí bẹ́ẹ̀ ni tí àwọn èèyàn ń kọrin takasú tó yẹ pé bẹ́ẹ̀ ni ó sì á jẹ́wì lẹ́yìn takùtì. Ẹ mọ̀ pé gbogbo nǹkan láyé ẹ̀bùn ni tí ẹ bá ti ṣe àwárí ẹ̀bùn èèyàn gbọ́dọ̀ máa wo wípé nǹkan báyìí ni ẹnìkan ṣe ẹ̀bùn ti tèèyàn rẹ̀ gan yẹn ni kéèyàn máa lò. Gbọ́dọ̀ sọ pé nítorí pé ibi báyìí ni àwọn èèyàn yà sí ju ẹ̀bùn tọ́lọ́run fún yàn ni kéèyàn máa lò. Kábíyèsí Elédùmarè. Bàbá ní pé ẹ̀bùn ẹni ìní ìlànà fún ni mọ̀ wò pé lágbájá ń ṣe báyìí jẹ́ kẹ́mi náà ṣe bẹ́ẹ̀ n tó jẹ́bùn tiẹ̀ gangan ìní ò tẹ̀ pamọ́. Bí n bá wẹjú wọn ó rí náà mo mọ̀ yí pé èdè Gẹ̀ẹ́sì lẹ lọ kọ́ ẹni tó kọ́ èdè Gẹ̀ẹ́sì ṣe wá dẹni tí ń pèdè Yorùbá àmọ́ tá a bá ní àwò ojú wo lẹ́yìn fi wò ó ẹ rí i pé ńgbà tẹ́ sọ pé èdè Gẹ̀ẹ́sì ńlẹ̀ lọ kọ́ ìyún ní College of Education tẹ́ wá ń padà wá ṣe Yorùbá nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò fẹ́ tiẹ̀ fẹ́ sọ Yorùbá mọ́ débi pé ayé ti dáyé Gẹ̀ẹ́sì tó yẹ pé bí wọ́n ṣe lè Gẹ̀ẹ́sì ni bí wọ́n ṣe tọ̀hún Gẹ̀ẹ́sì ni èdè Yorùbá ń sún wájú ni àbí ń sún ẹ̀yìn. Adúpẹ́ fọlọ́run nígbà kan kó tó di pé ayé ti ń da nísìn èdè Yorùbá kò jẹ́ nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń tẹ́wọ́ gbà ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èdè Yorùbá ó ti di nǹkan tó yẹ pé ẹni tí ò gbọ́ gan mọ́ tí wọ́n á fi owó kọ́ ó wá jẹ́ ohun tó ń bani nínú jẹ́ pé àwa tí a jẹ́ Yorùbá gangan a gbé èdè wa a gbé lárugẹ àwọn tó yẹ pé wọn kì í ṣe elédè wa àwọn gangan náà ń bá wa gbé èdè wa lárugẹ fún ìdí èyí mo fẹ́ rọ gbà wá tí a jẹ́ ọmọ Yorùbá ká gbé èdè wa àti àṣà wa ká mú lọ́kùnkúndùn. Àgùnbí Adéṣẹ̀rífù lójú òpó Facebook wọ́n ní a kì yín dáadáa
Rájí Abdulateef àwọn náà ṣàìtì yín wọ́n ní bàbá èèyàn àwọn lẹ́nu yìí wọ́n ní ẹ̀ka àbọ̀ sí kàn ní. Ajíbọ́lá Sàlámì ẹ ṣeun gan well done sir. ó ti ẹ̀ yẹ kí n jẹ fáìnì lábala abẹ́ àlejò tó tẹ̀lé àlejò mi wá ẹ mọ̀ wọ́rí á ṣẹ́tù ara wa. tọ́ máníjà ní kábíyèsí elédùmarè. bàbá ẹ wá bá ń kéwì káyé ó mọ̀ yìí pé lóòótọ́ àti lódodo èdè Yorùbá ó sì wà ń bẹ̀ ní digbídigbí ẹ bá ń kéwì kórí àwọn èèyàn wú ṣe wá rí nǹkan kan tẹ́ẹ̀sì fún mi. ẹnìkan ń bẹ tí à ń pè ní Alhaji Ọláyíwọlá Abdulrasheed àná lọ́jọ́ òbí wọn àwọn gangan sì náà dìdí fi odidi ọmọ báyìí tí wọ́n fi lé mi lọ́wọ́ pé fi ṣàyà tó túmọ̀ sí pé àná ni wọ́n wá sọjọ́ òbí lánàá àwọn ni mo pè lẹ́ẹ̀kan tí mò ń sọ fún pé aago 2:30 ẹ wá bá ń lọ sílẹ̀ tápà lè ń pe ọmọ alélu ọ̀ya ẹ bá ń kí wọ́n délé ọ̀ya káyé ó mọ̀ pé akéwì ní lóòótọ́. kí lẹ kúrúkọ wọn. Alhaji Abdulrasheed Ọláyíwọlá. Alhaji Abdulrasheed. Alhaji Abdulrasheed mo pèsè ilé lẹ bá wà ní kẹwò ta bí ẹ̀yìn kùlé lẹ bá wà kẹwò dẹ̀dẹ̀ wo yàrá lẹ bá wà mo pé ẹ̀wọ̀ kankan lé o wọ́n máa fèyí relé bàbá ẹ̀yìn gangan tóbi yín lọ́mọ ọmọ Olúbísí o ọmọ Olúbísí tàpá lè ń pé ọmọ Olúbísí o tàpá lè ń pé ẹ̀yin ló máa fi ọmọ àfàmùsẹ ìlú ọmọ ìjó tàpá mo lè jó eré tàpá mo lè ṣe àwẹ̀ tàpá mo lè ká orí mi ti ń wá àdìsọ́ máa tẹ̀dá òkú tàpá mo sí nílé wọn ni ẹ wá afárá oyin wọn ni ẹ wá òtútù òwú lọ lè é sọ̀pọ̀ afárá oyin lọ lè é sọ̀ wọn gbogbo nílé bàbá tóbi yín lọ́mọ tá a bá rọ̀ tutù òwú tá a ráfárá oyin kò wá kẹ́ni tí ó gbẹ̀rẹ̀ lógìjó tá a bá wá rẹ́ni tí ó gbẹ̀rẹ̀ lógìjó ó kẹ́ni tí ó sùn ìpàdé fún ọjọ́ méje tábà lè ń pé ọ̀gbẹ́gun mọ̀nàmọ́ mo pé ṣé bó ti nà mí lẹ́ẹ̀kan ni ilé ọmọ àdàdàkú àdá ọ̀rí irú oyin tápà lálẹ́ irú túbá iyọ̀ oyin tápà lálẹ́ iyọ̀ ọ̀túbá kí ló wá yẹn tápà lálẹ́ tí ó túbá ìpàntóró ló yẹn tápà lálẹ́ ní òtúbá ní tẹ̀tẹ̀gún bá fojú rẹ̀ rí mọ̀ bó báàmì ẹ ti sọdún èyí ẹsẹ̀ tẹ̀ mí àmì àṣẹ Èdùmàrè oníjẹ́ kú máa lójú. àmì àṣẹ Èdùmàrè. báàmì Rasheed Ọláyíwọlá ọdọọdún sápẹ́rúwé ọdọọdún lẹ̀wá wà ọdún lọ́mọ aráyé lọ́pẹ̀rẹ̀gùn ọdún náà ní yèé dàgbà aṣọdúnmọ́dún báyìí la wà aṣọdúnmọ́dún ẹ̀mí yín ó gùn fún wa. ǹjẹ́ tiẹ̀ ti láǹfààní láti ké ewì yìí bóyá ní patí ni o pé bóyá táwọn èèyàn bá tiẹ̀ pè yín pé ẹ wá kéwì ní patí àbí pé wọ́n ń ṣe ọjọ́ òbí irú eléyìí tí mo ní àná mi ṣe yìí tí wọ́n bá pè yín ìrò ẹ̀yìn ètí ẹ̀ lè ráyè ẹ̀ lè dáhùn torí pé ẹnìkan ti sọ wọ́n ní gbéraga yín pọ̀ àwọn pípù yẹn wọn èyí fẹ́ dáyàn lóhùn ṣé lóòótọ́ ni. rárá o tẹ bá pè wá sí òde àwa even kìí ṣe ibi ọjọ́ ìbí nìkan ni àwa máa ń lọ tẹ bóyá ẹ fẹ́ fi ìwé lọ́lẹ̀ ẹnìkan béèrè lọ́ọ̀ mi pé akéwì mo mọ̀ pé ẹ̀yin akéwì ibi tí ẹ sábà máa ń lọ jù náà ni birthday surprise mo á ní kìí ṣe ojú akéwì àwọn ibì kan bẹ tẹ́ pé tán bá péyàn sí ibẹ̀ èèyàn ò nídìí oríkì èèyàn nílò láti kí oríkì níbi ibẹ̀ kéèyàn mú gègé yàn kéèyàn gbé ìmọ̀ kalẹ̀ kéèyàn kọ̀ọ̀kan lórí ẹ pé ibi báyìí o bóyá máa ń ṣe freedom ni o èèyàn lè sọ nípa ìforítì níbi ibẹ̀ tàbí lóríṣiríṣi kò síbi tí akéwì ò lè lọ. so bí a bá pè yín báyìí ẹ jẹ́. bẹ́ẹ̀ ni. kémi ó lè bá a wá ṣègbè lẹ́yìn yín èmi mọ̀ yìí pé lóòótọ́ ẹ̀ sì onígbèéraga ẹ̀dá torí pé àdìsọ́ máa tàdá àná àbí jẹta mọ́sù ẹ̀ láǹfààní àti mẹ́sẹ̀ẹ̀jì yín pé mo fẹ́ gbé yín wá sórí ètò yìí wọ́n sì ní bèésì ní láì kò sí wàhálà ń bẹ o àwọn ń bọ̀ kódà àwọn tó síwájú mi débi àwà yìí ọba tí ìtàn náà mọ́lẹ̀ ẹ̀dá kò ní paná ẹ̀mí yín ẹ ti ń fò lókè lókè báyìí Èdùmàrè ò ní já yín bọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè gbogbo ń táyé tí wọ́n ń ṣe ní dáadáa nídìí iṣẹ́ ewì yìí ẹ̀yin náà ó ṣe ẹ fi kọ́lé mọ́lé ẹ fi ralẹ̀ mọ́lẹ̀ òkè báyìí lẹ́yẹ gbé fọhùn òkè náà lẹ́ẹ̀mọ́ rẹ̀
ẹ bá ń síra délé ọ̀gá wa Alhaji Abdulrozak Abdulgani babanu Mr. GRA Alákànjí àwọn aláṣẹ àtolùdarí ìkànnì tá a wà yìí ẹ bá ń kàn sí bàbá ẹ bá ń kàn sí bàbá. níbo ni ká bá wọn dé níbo o ọmọ Ìbàdàn náà ni ọmọ Ìbàdàn ni wọ́n Ìbàdàn tá a wà yìí tíátíá yìí gangan ẹ bá sì wọ́n dé Ìbàdàn. ó tún ti tẹ̀lé mi ká lọ gbogbo ọmọ Ìbàdàn tí bá ń bẹ níbẹ̀ má ṣàfihàn èmi mọ̀lẹ́ bàbá tó bí yín lọ́mọ Ìbàdàn tó mẹ́sì tí wọ́n ò gọ ọmọ àgbọ̀ sásá ogun mọ́mọ́ sá ọmọ àgbọ̀ yàyà ogun mọ́mọ́ yà Ìbàdàn tí mẹ́wú tí ẹrù rẹ̀ ń mẹ́wú ọmọ abẹ́rú mẹ́wú lójú ogun Ìbàdàn lójó ìlú Bíkúnlé olódògbò kẹrin lójú ogun Àgbàlá Bíkúnlé ó tóbi ó jókòó bá bẹ́ẹ̀ lómi lọ Àgbàlá Bíkúnlé ti tó koríko ó sáré Ìbàdàn ló gúnmọ́lá olódògbò kẹríkẹrí owó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà orí mi ti ń wá Àdìsá o ẹ bá ń wépo epo dà Ìbàdàn májàmájà bí ìtọ́jọ́sí yìí tó jára àdúgbò gbogbo ológun bíbàdàn ti gbónílé bẹ́ẹ̀ ní gbàjòjì wọ́n fi ẹlẹ́yẹlé lomi títẹ̀ ọmọ láyé kó mu àṣejìrẹ́ lomi àbùmùbùwẹ́ tilẹ̀ Ìbàdàn akíwà láyé kà mọ́ ṣe láwùn kan bẹ́ẹ̀ni ó pé ṣe ń sàrùn gbogbo ọmọ Ìbàdàn ẹ sọ ìjàgbóró láwọn gbogbo ọmọ Ìbàdàn orí àwọn òmùgọ̀ ènìyàn wọ́n wá sọ pé Ìbàdàn tí ó jalè ojú ní rọ́ mi ò wá sọ fún yín pé Ìbàdàn kì í solè ṣé kí n máa lọ ní abẹ́ ẹ máa lọ kódà ẹ máa lọ sọ pé Ìbàdàn ìgbónílé bẹ́ẹ̀ nígbàjòjì Ìbàdàn wá gba àlejò ní ọjọ́ kan ebi wá ń pa wọ́n àlejò tó gbọ́hùn ló wá lè lọ ọgbẹ́ nǹkan wọ́n wá béèrè pé ńbo ló ti wá ó dákọ̀ ìlú ọ̀hún wọn ò ní dákọ̀ ìlú yẹn ọ̀wá rí náà wá sọ pé ta ló gba asílẹ̀ ó wá sọ pé ọmọ Ìbàdàn wọ́n wá lọ pọ̀ ọ̀rẹ́ rẹ̀ wá mọ̀ pé kí ló dé ìwọ ló gbólé sílé ìgbà tí ebi ń pàwọ́ kí ló dé tí wo fi lọ ọgbẹ́ nǹkan ló wá sọ pé mi ń rọ́jú ìdí ni ìtàn fi ń sọ pé Ìbàdàn tí ó jalè ojú ní rọ́ Ìbàdàn kì í solè ó pé olóògbòjò ni wọ́n sọ bọ́yọ kí ọmọ oníkẹ́ ẹ̀yìn gẹ́dẹ́ òjò láàárọ̀ mi wẹ̀ nílé arólú iwájú olóògbòjò ìgbégun ni orí mi ti ń wú ìgbégun ni ọ̀tún olóògbòjò ìgbégun ni òsì olóògbòjò ìgbégun ni máa lọ Skoda máa lọ Skoda òkè mowolẹ̀ orí bí wọn kẹgbẹ́ wọn lẹ́gùn sí olóògbòjò sọ bọ́yọ kí ọmọ aríkẹ́yọ̀ gbẹ́dọ̀ òjò láàárọ̀ mi wẹ̀ nílé arólú ẹ pé ìbádélé arólú o ìbádélé arólú òjò ló rọ̀ ní ọ̀dà o ìbádélé arólú ló lè mẹ́gùn ṣeré o ló lè mẹ́gùn ṣeré abọ́mábí lọ́jẹ́ ló lè mẹ́gùn ṣeré. ẹ ṣeun tí mo pè yín tẹ́ ẹ jẹ́ mi mo lérò pé tí n bá tún láǹfààní láti pè yín jọ mi ẹ̀ dá mi lóhùn. ó yá ẹ bá ń dágbére fáwọn aráalé ẹ bá ń dágbére fáwọn aráalé. gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá ẹ ṣeun gan adúpẹ́ o ojú tẹ́ fi ń wò wá kò ní di etí tẹ́ fi ń gbọ́ wá kò ní fọ́ láṣẹ àmì àṣẹdùmarè. orúkọ mi ò yí padà Àjàní Akéwì tẹ́ ti mọ̀ náà ni ẹ ṣeun gan ẹ máa bá wo ìkànnì TNM Academy Radio ẹ ṣeun gan púpọ̀. bó ṣe mọ̀nà lábala tá